gbogbo ọmọ Yorùbá pátá, gbogbo ọmọ káàárọ̀ òjíire tó mọ̀ pé ọmọ Yorùbá ní ọmọ Odùduwà ní ẹ́, ọmọ káàárọ̀ òjíire ní ẹ́ tó ń sọ èdè tí gbogbo wa jọ ń sọ lẹ́nu yìí. Ìmọ̀ bo orí, ìmọ̀ tọ́jú ẹlẹ́dàá ẹ̀ ó ṣe pàtàkì. Tó bá fẹ́ jẹ́yàn tó fẹ́ lápa nínú ayé, ìwọ tó bá fẹ́ lápa nínú ayé, tó fẹ́ jẹ́yàn nínú ayé, tó fẹ́ mọ̀ bọ̀ káwọn èèyàn mọ̀ pé èèyàn dé, o gbọ́dọ̀ fi ìgbésí ayé ìṣẹ̀mí spiritual life ẹ̀mí tí ń bọ́ gbé, o gbọ́dọ̀ fi ṣeré. Ọ̀pọ̀ ló ń dààmú látijọ́ yìí tí ò rọ́nà lọ, tó yẹ pé nǹkan ẹyọ kan tó pè nílò láti ṣe náà ni pé kó ṣe kí ni, kó bọ́ ẹ̀mí yẹn. Ẹ̀mí tí wọ́n pè ní ẹ̀mí orí kó bọ́. Ẹni tó yẹ rí télọ̀ tó wá lọ ṣe bricklayer, bó bá ṣe bricklayer fógún ọdún lè mọ̀rọ̀ náà lọ, àfi tó bá padà sí ìdí télọ̀. Ìran Yorùbáwùyí káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo. Mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo tẹ́tún ti láǹfààní látọ̀ tí máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá, àtúpà wa ò gbọ́dọ̀ kú. Ṣàlàfíà ni mo bá gbogbo àmú kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́. Ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ wọn náà ló kọ tèmi. Èmi amúlẹ́bìn lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àdúgbò oníbò ẹja kìkì ọ̀kasà nílẹ̀bẹ̀. Èmi lọ́mọ bá lò fún aláyé mọ́ rẹ, ọmọ onílẹ̀ kẹyìn, ọmọ onílẹ̀ kẹṣẹ́gi. Kí ni tí a jọ fẹ́ gbé ẹ̀wò lórí ètò lónìí? Ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni tá a pè ní orí. Kí ló dé tó jẹ́ wípé orí òun ni òòṣà tó tóbi jùlọ? Kí ló jẹ́ tó jẹ́ wípé orí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé? Ìbọrí, ìṣe ìbọrí, ìmọ̀ tọ́jú ẹlẹ́dàá èèyàn, kí ló tó fi ṣe pàtàkì? Ó ní tí a jọ fẹ́ gbé yẹ̀wò. Àkọ́kọ́ ní tá à ń pè ní orí, àwọn Yorùbá ní borí bá bàjẹ́, gbogbo nǹkan pátá òun náà ni ó bàjẹ́. Orí ẹni òun làwúrí ẹni. Wọ́n tún máa ní orí ńlá bábọ ká tó bó òòṣà, torí pé nígbà tó rí ń gbé ni ìbò lòòṣà wà. Ìdí nìyí tó fi jẹ́ wípé orí bíbọ ṣe pàtàkì fún ọmọ káàárọ̀ òjíire. Gbogbo ọmọ Yorùbá pátá, gbogbo ọmọ káàárọ̀ òjíire tó mọ̀ pé ọmọ Yorùbá ní ọmọ Odùduwà ní ẹ́, ọmọ káàárọ̀ òjíire ní ẹ́ tó ń sọ èdè tí gbogbo wa jọ ń sọ lẹ́nu yìí. Ìmọ̀ bo orí, ìmọ̀ tọ́jú ẹlẹ́dàá ẹ̀ ó ṣe pàtàkì púpọ̀. Àìmọ̀ tọ́jú ìṣẹ̀mí wa, àìmọ̀ tọ́jú ẹlẹ́dàá wa, ó ń kó ìfàsẹ́yìn bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ó ń kó ìfàsẹ́yìn bá ọ̀pọ̀lọpọ̀ wa tá a mọ̀. Kí òòṣà kankan ó tó lè gbèèyàn, kẹ́ ẹ tó ní ẹ̀ ń gbẹ́bọ, ẹ̀ ń ṣe gbá agbẹ́bọ lọ fún èṣù, èṣù gba ẹbọ, wọ́n gbé tutù. Àfi kí èèyàn ó kọ́kọ́ bọ orí ẹ̀ náà, kọ́kọ́ tọ́jú orí ẹ̀, kó tọ́jú ẹlẹ́dàá ẹ̀. Torí gbogbo nǹkan pátápátá tó lè wulẹ̀ kó fẹ́ ṣẹlẹ̀ láyé fẹ́ dà láyé, orí ẹni ní gbé ní débi re. Bí àwọn babaláwo tán bá ṣètùtù, tán dáfá, tán ṣètùtù fún yàn, tí wọ́n ní kọ́ yàn lọ gbẹ́bọ tó ṣe gbogbo tó yẹ kó ṣe, tí ẹlẹ́dàá rẹ̀ bá takò, gbogbo nǹkan tó lè kó ṣe látòkèdélẹ̀ yẹn kò ní yọ sí rere. Gbogbo tó lè kẹ́niyàn ó ṣe, nǹkan yẹn ò lè bọ́ sí. Wọ́n la máa ń gbàdúrà pé Elédùmarè dákun, má jẹ́ kórí mi ó takò mí, má jẹ́ kẹ́lẹ́dàá mi ó takò mí, orí mi gbé mi débi ire, ẹsẹ̀ mi sìn mí débi ire. Torí pé orí báyìí in tí ń ṣe nínú ìgbésí ayé ẹ̀dá kìí ṣe kékeré. Àwọn míì wá wà tẹ́ pé kódà ẹlòmíì ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa ń ṣèbọrí, ọ̀sọ̀ọ̀sẹ̀ ní tọ́jú ẹlẹ́dàá ẹ̀. Torí pé àwa kan wo orí báyìí ni, orí wa tá à ń wò yìí físíkà orí ni.
the spiritual orí gangan orí tó jẹ́ pé ẹ̀mí kan ni orí yẹn bọ̀ physical rẹ̀ là ń wò yìí ní tí ń jẹ́ orí gangan ẹ̀mí ni àfi ká wá mọ tọ́jú ẹ̀mí yẹn ká mọ fún ẹ̀mí yẹn ní tó fẹ́ ká fún ẹ̀mí yẹn ní nǹkan tí ó mú ẹ̀mí yẹn jí tí ó múnú ẹ̀mí yẹn dùn tí ó mú ẹ̀mí yẹn lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe ọ̀pọ̀ ló ń dààmú látijọ́ yìí tí ò rọ́nà lọ tó yẹ pé nǹkan ẹyọ kan tó kàn nílò láti ṣe náà ni pé kó ṣe kí ni kó bọ́ ẹ̀mí yẹn ẹ̀mí tí wọ́n pè ní ẹ̀mí orí kó bọ́ kìí ṣe orí tá à ń sọ ẹ̀ lásán là ń sọ ṣùgbọ́n tá a bá bọ́ ẹ̀mí yẹn náà àti pàṣẹ orí náà láti bọ́ torí pé òun ló represent ẹ̀mí yẹn orí physical wa yìí òun ní ń bọ́ ẹ̀mí orí so tá a bá bọ́ ẹ̀mí orí yẹn náà orí physical yẹn náà là á bọ́ òun ni ó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀mí yẹn òun ló jẹ́ mọ́ sọ fún wa wípé gbogbo pé ẹ lọ ká odidi kùránì ẹ lọ ká kíní kan ẹ lọ ṣe gbá kan kò ní nǹkan kan ṣe pẹ̀lú spirituality ìta ń pè ní spirituality automatically ló máa ń connect pẹ̀lú wa àt'Olódùmarè torí pé gbogbo tí ń bẹ lára wa ẹ̀mí ni tá a bá sùn ẹ̀mí kan ló kúrò lára wa tá a fi kú lásìkò yẹn ó dìgbà tí ẹ̀mí ẹ bá padà sínú ara wa ká tó jí àmọ́ ìjọ́ tí ẹ̀mí ẹ bá jáde pátápátá tí ò padà mọ́ wọ́n ni wọ́n ní ẹ̀dá ti kú bẹ́ẹ̀ náà ni orí wa ṣe rí tí èèyàn ò bá ṣe nǹkan tó yẹ kó ṣe fún ìṣẹ̀mí ẹ̀ fún ẹlẹ́dàá ẹ̀ ẹlẹ́dàá yóò kàn máa ràn mú kiri ní àfi kí èèyàn máa ṣe ìtọ́jú ẹlẹ́dàá yẹn kí ẹ máa ṣe ìràpadà ẹ̀mí ẹ̀ orí o là fi yan àyẹ̀mọ́ wo la yàn lọ́dọ̀ Olódùmarè tí gbogbo wa mọ̀ kò sẹ́ni tó mọ̀ in tó yẹ ká tún fi mọ̀ wọ́n ti gbàdánù lọ́wọ́ ọmọ káàrọ̀ oòjíire wọ́n sọ fún pé kò wúlò láyé dán tó máa bímọ wọ́n lọ wà kọsẹ̀jáyé ní tí yàn fi mọ àyànmọ́ nìyẹn ní tí yàn fi mọ tí orí èèyàn yàn ní tẹ́lẹ̀dẹ̀ èèyàn gbé wáyé nìyẹn àwọn afá ní òdá àwọn pásítọ̀ ní òdá wọ́n gbàdánù lọ́wọ́ ọmọ káàrọ̀ oòjíire ó wá di nǹkan èèwọ̀ fọ́pọ̀lọpọ̀ wa ó wá jẹ́ èèyàn péréte ló mọ pàtàkì nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ń dààmú káàkiri nítorí káwọn òbí wa ó ti mọ̀ láti kékeré tí wọ́n fi mọ̀ ṣe ìtọ́sọ́nà fún wa àwa mọ̀mọ́ bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá wà kọsẹ̀jáyé ọmọ tí ó bá fi lé kọjá ọjọ́ keje tá a bí ọmọ wọn ò lè wà kọsẹ̀jáyé ẹ̀ mọ́ ó tún nígbà tọmọ yẹn bá dàgbà tó fúnra rẹ̀ ti dàgbà tó tójú bọ́ tó wá lọ ṣe ìtẹ̀fá tó wọ gbódù tó lọ tẹ̀fá kó tún tó lè mọ nǹkan yẹn ẹ wá wo ìtẹ̀fá lónìí ẹ tó wá fẹ́ ṣe ìtẹ̀fá lónìí ẹ wo yẹn tó fi ṣe ìtẹ̀fá torí pé gbogbo nǹkan tí ó rà tó fi ṣe ìtẹ̀fá ó ti wọ́n tí yóò bá ṣe ìtẹ̀fá fún yàn lónìí kì í ṣòwò kékeré ní tó sì jẹ́ pé tó bá yẹ pé gbà tí wọ́n bí ni wọ́n fẹ́ wà kọsẹ̀jáyé ẹ̀ ní tí wọ́n ó ṣe kò wù kì í ṣe nǹkan tó wọ́n púpọ̀ tó bá dẹ̀ wọ àkọsẹ̀jáyé kí náà pè ní àkọsẹ̀jáyé òun náà ni àti ìmọ̀ tí orí èèyàn yàn tí yóò fi lè ní guideline ìgbésí ayé ara ẹ̀ ẹ̀dá tó bá sì wà lónú ayé tí ò bá ní guideline bí ó ṣe gbé ìgbésí ayé kò lè rí ọ̀nà lọ kò lè ráyé lò yóò kàn máa gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ èèyàn lónìí the most successful people in the world today they all have guidelines of their life gbogbo àwọn tẹ́ ẹ̀rí tó jẹ́ èèyàn yẹn gbogbo wọn pátápátá ni wọ́n ní guideline ni wọ́n ní principles tí wọ́n fi ń guide life wọn principle tó fi wọ́n ń guide life wọn yẹn it comes with both physical and spiritual tó bá ti lè neglect spiritual life yẹn tó bá ti lè neglect spiritual life ẹ physical life ẹ kò lè ṣe kíni kò lè bọ́ sí so you must not neglect your spiritual life if you want to move
forward in life. Tó bá fẹ́ jẹ́yàn tó fẹ́ lápa nínú ayé, ìwọ tó bá fẹ́ lápa nínú ayé, tó fẹ́ jẹ́yàn nínú ayé, tó fẹ́ mọ̀ bọ̀ káwọn èèyàn mọ̀ pé èèyàn dé, o gbọ́dọ̀ fi ìgbésí ayé ìṣẹ̀mí spiritual life ẹ̀mí tí ń bọ́ gbé, o gbọ́dọ̀ fi ṣeré, o gbọ́dọ̀ fi ẹlẹ́dàá ẹ̀ ṣeré, orí ẹ̀ o gbọ́dọ̀ fi ṣeré, àfi kó mọ̀ ṣètọ́jú orí ẹ̀ gbogbo gbà, kó mọ̀ bọ orí ẹ̀, kó mọ̀ rántí ìṣẹ̀dá ẹ̀. Òun ló lè mú kíyàn ó ṣe kíni, kíyàn rọ́nà lọ. Ìdí tí orí fi ṣe pàtàkì nínú gbogbo nǹkan pátá, òun ni pé gbogbo nǹkan tó bá ṣe, ó rí pé tàbá dọ̀wọ́ ara wọn rìn lẹ́wà ní mẹ́sẹ̀ kíníkan ó ní ẹja bífá léèrè, tán bá bífá léèrè tán gbé bá jẹlẹ̀ tí bá sọ̀rọ̀, wọ́n fẹ́ mọ̀ tó bá ìṣẹ̀dá ẹ̀ mu, wọ́n fẹ́ mọ̀ tó rí ẹ̀ ó gbà. Ẹni tó yẹ kó fi àkùkọ kó fi ṣe tutù, àkùkọ adìẹ tó fi ṣe tutù, tó yẹ pé àkùkọ adìẹ lẹ́lẹ́dà rẹ̀ béèrè fún, tán lọ lo abo adìẹ fún, mo sọ́rì, yóò kàn ló ń ṣe kò síṣẹ́ náà ni. Ìyẹn gbọ́dọ̀ mọ̀ tó bá ìṣẹ̀mí èèyàn mu ni kíyàn tó máa ṣe nǹkan. Ìdí tọ́pọ̀lọpọ̀ àdúrà ò fi gbà nìyẹn. Kí ni reason ni pé kò lè gbà, torí pé tẹ́ ẹ ṣe yẹn kò bá ẹlẹ́dàá yín mu. Tàbí kẹ́ tó kọ́ mọ̀ bóyá èyí tẹ́ ẹ ṣe yẹn bá ẹlẹ́dàá yín mu, tó bá bá ẹlẹ́dàá yín mu, tó bá ìṣẹ̀mí yín mu, ẹ lè má ṣe ju ẹ̀kan méjì lọ tọ́nà ó fi là fún yín. Tíyàn bá ń ṣe nǹkan kan tó jẹ́ pé ìlànà tó bá ìṣẹ̀dá ẹ̀ mu ni, tó bá ẹlẹ́dàá ẹ̀ mu ni, tó bá orí ẹ̀ mu ni, ó lè má ṣe ju ẹ̀kan méjì lọ tọ́nà rẹ̀ ó fi là. Àmẹ́lòmí tó bá ṣe nǹkan tí ò bẹ́lẹ́dàá mu yóò ṣe fá ọ̀nà kan náà ní ojú kan náà níwà. Òun làwọn Yorùbá wọn sọ̀kan ó ní èkó ilé owó fẹ́ni kádàrá rẹ̀ bá bẹ̀ mú, kìníkan ilé owó fẹ́ni kádàrá rẹ̀ bá bẹ̀ mú. Èyí tán pè ní kádàrá táwọn mùsùlùmí tán fi tán àwọn èèyàn kìníkan kádàrá ni àlìkádàrá ẹlẹ́tàn. Ó ní orí ní jẹ́ kádàrá, orí ní jẹ́ àyànmọ́. Tó bá wá mọ̀ nǹkan tí orí ẹ̀yàn, tó mọ̀ tí ẹlẹ́dẹ̀ ẹ̀yàn, báwo ló ṣe fẹ́ lọ? Àfi kó kọ́kọ́ mọ̀ tí ẹlẹ́dẹ̀ ẹ̀yàn, kó mọ̀ tó rí ẹ̀yàn, kó mọ̀ tó gbé wálé ayé, kó mọ̀ ṣẹ́ tẹ́lẹ̀dẹ̀ ẹ̀yàn. Ọ̀pọ̀lọpọ̀ ní ṣiṣẹ́ oníṣẹ́ tí ò mọ̀, tó jẹ́ pé wọ́n wá ti pẹ́ mẹ́ fa àwòrán náà lọ. Ẹni tó yẹ rí télọ̀ tó wá lọ ṣe bíríkìlẹ̀yà, bó bá ṣe bíríkìlẹ̀yà fógún ọdún lè mọ̀rọ̀ náà lọ. Àfi tó bá padà sí ìdí télọ̀. Ìdí èyí kí ni tàbí ọjọ́ àtọ́ ni pé ká má fi ẹlẹ́dàá wa ká má fi ṣeré, ká má fi ẹlẹ́dàá wa ká má fi tàfàlà, ká mọ̀ wípé orí wa ó ṣe pàtàkì. Òrìṣà tí ń gbé ni jù láyé, òrìṣà tí ń gbé ni láyé náà lórí ẹni, orí ẹni lórí iṣẹ́ ẹni o. Òun ló fi jẹ́ pé nínú Ifá gbọ́gbà tí Ifá ń sọ̀rọ̀ nígbà tí ọmọ sọ pé ìṣẹ̀ṣe, kí là ń pè ní ìṣẹ̀ṣe? Orí ẹni olówó dákọ̀, orí ẹni ìṣẹ̀ṣe ẹni, yeye ẹni ìṣẹ̀ṣe ẹni, ibà ẹni ìṣẹ̀ṣe ẹni. Nǹkan mẹ́ta ìṣẹ̀ṣe ni, torí pé tá ń pè ní ìṣẹ̀ṣe ni kí ni? Ìta dá ni mọ́, ìta dá wa mọ́, ìta bá tán ń ṣe, ìta bá tó yẹ pé àṣẹ̀bá ni, àdámọ́ wa ni, ìṣẹ̀ ìta àdámọ́ wa ni, tá bá tí ẹ̀ṣẹ̀ pé tẹ́ẹ̀ṣẹ̀ nínú tá a sì bá òun náà ní pé a bá orí lọ́rùn wa ni. Orí ẹni ìṣẹ̀ṣe ẹni, ìyá tó bí ni wáyé ìṣẹ̀ṣe ẹni, bàbá tó bí ni ìṣẹ̀ṣe ẹni, káwọn kan tó kò tó àtẹ̀lé. Bí bàbá àti ìyá yẹn bá ṣàdúrà fún yẹn, tẹ́lẹ̀dẹ̀ èèyàn bá tako yẹn kò lè ṣiṣẹ́. Bí ìyá èèyàn ṣe pàtàkì tó nú ayé, tó yẹ pé kò sí àdúrà tí èèyàn bá ṣe fún yẹn tí ò ní gbà, kò tí ìyá èèyàn náà bá ṣe fún yẹn tó ṣe, tí ìyá èèyàn bá wúre fún yẹn, tí ẹlẹ́dẹ̀ èèyàn gẹ́gẹ́ fún yẹn bá tako yẹn, tí ìṣẹ̀dá èèyàn ò bá gbà,
àdúrà yẹn ìwúre ìyá yẹn àdúrà yẹn ò lè gbà àfi kíyàn ọmọ kọ́kọ́ tọ́jú ẹlẹ́dàá ẹ̀. òun ló lè jẹ́ kíyàn oríire ní gbogbo ibi tí ẹ bá dé. òun ló lè jẹ́ kíyàn oríire ní gbogbo ibi tí ẹ bá dé. ẹ má fi ẹlẹ́dàá wa yín ẹ má fi ṣeré, ìbọrí ẹ má fi ṣeré. gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú spirituality wa òun ló ń ṣiṣẹ́ pẹ̀lú ìṣẹ̀mí wa, òun ni ó mọ̀ lead wa tá a fi mọ àwọn ọ̀nà tí ó mọ̀ tọ́ wa sọ́nà àwọn iṣẹ́ tó yẹ ká ṣe, àwọn ìlànà tó yẹ ká ṣe, ìmísí ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. ìdí tí orí ẹni fi ṣe pàtàkì nìyẹn, torí pé orí ẹni ní gbé ni, orí òní torí bá ti lè bàjẹ́ gbogbo nǹkan ti bàjẹ́. ìdí èyí ẹ má forí ṣeré, ẹ má fẹ́ ẹlẹ́dàá yín ṣeré, ẹ tọ́jú ẹlẹ́dàá yín, ẹ tọ́jú ìṣẹ̀mí yín. títí ìgbà míì tẹ́tù láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá, ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpààrọ̀ olóko tèmi, èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa kò lóko.